A kú dédé àsìkò yìí, gbogbo ọmọ káàárọ̀ oòjíire. A kú afẹ́fẹ́ rẹ, àkókò bójú ọjọ́ ṣe rí. A kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi. Àmọ̀ràn wa fún talẹ́ òun lẹ́ ń wò lójú àkọlé wa. Ẹ bá wa pe àwọn èèyàn yín wọlé kán súnmọ́ bí kí wọ́n wá gbọ́, kán dẹ̀ bá wa share, kán bá wa tẹ̀ sí other platform kí gbogbo èèyàn tó wà ńbẹ̀ kí wọ́n lè gbọ́. Ìfẹ́ táwa ní sí yín, àwa ò ní tàn yín jẹ o. Ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí bí ẹ ti ń wọlé, ẹ bá wa gbọ́ lé share button. Ọwọ́ tẹ́ fi ń tẹ̀ náà ẹ ní fi gbọ́mọ sí wọn. Ẹ ṣeun o. A kí gbogbo èèyàn olólùfẹ́ wa pé àkátàárọ̀, a kú iṣẹ́ náà láti àárọ̀, àkókò lè dáa. A kí ládéládé, bẹ́ẹ̀ ni a kí lóyè lóyè. A kí gbogbo ajúnilọ́ tó ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì Koiki Media fún ti alẹ́ ni. Bí ẹ ti ń wọlé, ẹ̀yin tí ẹ ní èèyàn sílùú òyìnbó tẹ́ nífẹ̀ẹ́ wọn, ẹ share kó lọ bá wọn. Bẹ́ẹ̀ ni, ó yẹ kẹ́ mọ̀ pé àwa ò ní fòrí pé kọ́bọ̀ fún yín. Bẹ́ẹ̀ ni, àwa máa sọ òótọ́ ni. Ẹ bá wa share, ẹ jẹ́ kó kan gbogbo àwọn èèyàn yín. Ìwọ tó bá nífẹ̀ẹ́ èèyàn ẹ, tí ìfẹ́ àwọn èèyàn ẹ jẹ́ ẹ́ lógún, ẹ bá wa share kó dé ọ̀dọ̀ wọn. Tó wá ìpalára fún wọn, ẹ bá wa share kó kàn wọ́n lára. Ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí Koiki Media will bring the world closer to your doorstep. Gẹ́gẹ́ bí àkọlé, ẹ járò lẹ́ẹ̀mejì o kí a tó ti ẹsẹ̀ sí ìrìn àjò nígbà ọdún yìí. Ẹ mọ̀ pé ọdún kù bí 9 days nísìn, tí n bá ní ṣe mistake, ọdún kù bí 9 days. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ rò ó kẹ́ tó lọ o. Ẹ má jẹ́ kí ẹbí kankan tì yín wá o. Ẹ má jẹ́ kí ẹbí kankan tì yín wípé kò sí kankan. Ẹ rò ó, ẹ mọ̀ pé ikọ̀ Koiki ò ní fòrí lẹ kọ́bọ̀ lójú fún yín. Àwa máa sọ òótọ́ fún yín ni. Ẹ rò ó kẹ́ tó ṣe o. Ẹ rò ó nítorí ẹ̀yin lè máa wò pé ẹ ṣì ń rí ìwọ̀nba kà nínú ìwé ìròyìn. Ìwọ̀nba lẹ̀ ń rí kà o. Ìwọ̀nba ni ẹ̀ ń rí kà. Nítorí káwa tó jáde síta ká tó wá máa sọ fún yín bílẹ̀, ó máa ná wọn kankan, ó máa ná wọn kan táwa náà ti ṣe findings táwa ti rí. Ojú ọjọ́ ò dá o. Ẹ má ṣe o. Bẹ́ẹ̀ ni. Ìwọ tó bá nífẹ̀ẹ́ àwọn èèyàn ẹ, advice wọn má jẹ́ kán wálé, má jẹ́ kán lọ sí village. Má torí pé ó pẹ́ tó o ti rí wọn last kó wá tàn wọ́n wá sílé, kó wá lọ kó wọn sínú wàhálà. Ikọ̀ Koiki Media team ń pariwo fún yín o. Ojú ọjọ́ ò dáa. Ojú ọjọ́ ò dáa.
ẹ má wálé. Ẹ̀mí tó bá wà láàyè òun rántí pé òun ṣọdún o. Àní kó sọ́wọ́ ajínigbé, bẹ́ẹ̀ ni àní kó sọ́wọ́ agbénipa, àní ṣílẹ̀ tẹ o, ilẹ̀ ò ní kọjú ìjà sí wa. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media, gbogbo ẹ̀yin olólùfẹ́ Ajìjàngbara, ìpẹ́ kalẹ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ bá mi gọ́ lé share button, ẹ bá mi pín sí gbogbo àwọn platform yìí. Ojú ọjọ́ ò dáa, torí tí ẹ bá fi àwa tí a wà nílé, tí ẹ bá fi wá kalẹ̀, ibi tó bá wá fẹ́ yí sí ńgbà yẹn, ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀yin náà lẹ́ẹ̀ padà máa rescue wa pẹ̀lú àwọn ibi tí ẹ ti máa bá wa máa report. Ohun tó wà lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ. Bẹ́ẹ̀ ni, nígbà tá a ṣì ń ríra wa yìí ló dùn. Àní kú fọ́tayọ̀ o. Àní kú fọ́tayọ̀ o. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ jókòó síbi tí ẹ wà. Ẹ má wálé. Ẹ má wò pé bóyá ẹ ní project kan ní Nàìjíríà tẹ́ ń ṣe lọ tí ẹ fẹ́ wá wò. Má ṣe o. Ṣùgbọ́n ìwọ tó bá wá ní nǹkan tí o gbẹ́kẹ̀lé, you are free. Ṣùgbọ́n rò ó dáadáa o. Rò ó dáadáa kí o tó tẹ ẹsẹ̀ sí ìrìn àjò ní December tàwa yìí títí lọ da January. Rò ó, àní gbọ́ ibi síra wa o. Bí ẹ ti ń wá sórí program, tẹ́ ẹ̀ ń bá wa share, tẹ́ ẹ̀ ń bá wa like, tẹ́ ẹ̀ ń bá wa comment, dúdùn inú tèmi ni o. Pé mo ṣì ń rí yín pé ẹ̀yin ọmọ ìyá mi ẹ wà láàyè, ẹ wà lálàáfíà, dúdùn inú tiwa ni o. Má jẹ́ kẹ́ni kankan tàn ẹ́ wípé ibì kan safe o nílẹ̀ Yorùbá. Má jẹ́ kán tàn ẹ́ o. Àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí. Tó bá dénú ẹ̀ tó ṣe bí òwe, ẹ̀yin àgbàlagbà, ẹ kalẹ̀ lẹ́ẹ̀kan sí. Má jẹ́ kán tàn ẹ́ o pé ibì kankan safe. Má jẹ́ kán tàn ẹ́ o. Má jẹ́ kán tàn ẹ́ o. Ibi tí àwọn ará ibi fẹ́ gbà yọ sí wa lẹ́lẹ́kejì, àwọn èèyàn mọ̀ o. Àwọn èèyàn mọ̀. Kogi State, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yín, a lot ń ṣẹlẹ̀ ní Kogi State. Bẹ́ẹ̀ni, a lot ó ń ṣẹlẹ̀ ní Kogi State, bẹ́ẹ̀ ni ó ń ṣẹlẹ̀ ní Kwara, pàtì ibì kan náà lẹ́kìtì right now. Tẹ́ bá gbọ́ ìlú kan tí wọ́n ń pè ní Ìyèmẹ̀rọ Èkìtì under Ìkọ̀lé local government, àwọn èèyàn ń fìlú ńlẹ̀ ni o. Ṣùgbọ́n àwa ò ní lè sọ much torí at the end of the day,
bandit tó ń ṣe tiktok live tiktok wọn ò ní rí track o, ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ táwa bá lọ sọ̀rọ̀ jù lórí afẹ́fẹ́ ó máa easy fún wọn láti pé kán track àwa o, very easy. Ìdí nìyẹn tí ẹ fi ní rí wa ká sọ̀rọ̀ jù. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe bá yín sọ̀rọ̀ yẹn ìlọ́ ti ń lọ. Ẹ má jẹ́ kẹ́ni kankan gbé yín mọ́ra yìí pé wọ́n ti ń kọ́ńkà wọn o. Ẹ má jẹ́ kán tàn yín o. Owó tèmi ní yín, owó tèmi ní lèmi ń yá yín o. Owó tèmi ní èmi gẹ́gẹ́ bí ẹnìkan owó tí mo ní o, òun lèmi ń yá yín. Ẹni tó bá wá wù kó gbọ́. Ẹni tó bá wù ẹ lè ní mò ń sọ tèmi ni. Ẹ jókòó sílùú ibi tẹ́ wà. Bẹ́ẹ̀ni. Ẹ jókòó sílùú ibi tẹ́ wà, ẹ má wálé o. Tèmi bá ní ẹbí tí mo ní ará sí outside the country right now, kò sí nǹkan tí mi ní bá fi fà pé kò gbọdọ̀ wálé. Má wálé o, má sọ wípé o tí ì pa ọdún jẹ ń lérí pé ilé ló ti máa ń ṣọdún o, ìní kan àbí ọdún máa ń dún bí kan o, o gbọ́dọ̀ lọ rí, o gbọ́dọ̀ wá sí village, o gbọ́dọ̀ lọ ṣe kinní kan. Má jẹ́ kán tì ẹ́ ṣiṣẹ́ o. Má jẹ́ kán tì ẹ́ ṣiṣẹ́ o. Ohun tí ó ń bọ̀ ó ju àwọn ilé tẹ́ ti rí sẹ́yìn o. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ẹnu tiwa kọ́ lẹ ti máa gbọ́. A ti sọ ti ẹ̀yin tí ẹ wà ní abroad. Ó wá kan ti àwa tó wà nílé. Ìwọ tó bá wà nílé tí ò bá jẹun tó bá jẹun tẹ́lẹ̀ ikù, tí ò dára ẹ lójú, tí ohun tó wà lára ẹ tí ò dá ẹ lójú, mo bẹ̀ ẹ́, mo rọ̀ ẹ́. Mo ń bẹ̀ yín ni o. Ní alẹ́ wash night yẹn, ẹ jókòó sílé yín, ẹ gba àdúrà tẹ́ bá fẹ́ gbà ní kọ̀rọ̀ yàrá yín. Mo mọ̀ pé ilé tí mo sọ ẹ báyìí, tọ́wọn pásọ̀ kan bá rí àfọ̀ṣẹ báyìí wọ́n lè rán sí mi. Ṣùgbọ́n tí gbàrígi ṣẹ́gi bá ṣẹ́gi inú gbọ́ńkọ́, orí ara ẹ̀ láfi gbé. Bẹ́ẹ̀ni. Mi ní káwọn èèyàn má bínú o. Torí pé bẹ́ẹ̀ ni pé èèyàn fẹ́ gba ẹ̀jẹ̀ lẹ́nu èèyàn ni. Kò dẹ̀ rí bẹ́ẹ̀. Pásítọ̀ tó bá nífẹ̀ẹ́ àwọn ọmọ ìjọ ẹ̀, tó bá nífẹ̀ẹ́ àwọn ọmọ ìjọ ẹ̀, tó bá jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ wọn tó dájú gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá, gẹ́gẹ́ bí ojúlówó ọmọ káàárọ̀ òjíire, ó yẹ kán ànáàsì ní pé wọ́n ṣe anything bóyá crossover night ni o kíní, ó yẹ kán sọ pé wọ́n ṣe. Nítorí ibi táwọn ará ibi fẹ́ gbà jáde mo máa ń pariwo àní kó sí wọn lọ́wọ́ o. Mo wá gbàládùra pé ogun ò ní kó wa lọ nílẹ̀ Yorùbá. Ogun ò ní kó wa lọ o. Ní alẹ́ wash night yẹn, driver, mo dé ọ̀dọ̀ tí yín. Màá bẹ̀ yín, màá rọ̀ yín. Travel tó bá máa bọ́ sí, tó bá ti ń bọ́ sí late hours, ẹ má bá wọn rìn o. Tó ti ń bọ́ sí 6 o'clock, ẹ má bá wọn rìn o.
ẹ̀mí wa ò ní bá lọ o, ẹ̀mí wa ò ní bá lọ o. Ìsọkúsọ ń gbà mí, òdodo ọ̀rọ̀ ń gbà mí, ó máa ń dàbí ìsọkúsọ ni o. ẹ já gbọ́ ọ̀rọ̀ ohun tí ẹ̀mí ń sọ. mi ń ṣe pásítọ̀ o, ṣùgbọ́n èmi ríra mi gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run kan, torí pé kò sí ẹ̀dá alààyè tí Ọlọ́run dá sílé ayé tí kì í ṣe ìránṣẹ́, Ọlọ́run. Kò sí ẹ̀dá alààyè. ọ̀nà tí Ọlọ́run bá fi rán olúkálùkù, tó gbà rán olúkálùkù máa jẹ ló jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀. ṣé ẹ ti gbọ́ ẹni mẹ́rin lọ pàlẹ́ Zenith ṣe Ayétòrò dé Kogi lánàá, wọ́n kó ènìyàn 20 lọ. ènìyàn 20 nínú ṣọ́ọ̀ṣì. ẹni mẹ́rin ni ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n pa. wọ́n kó ènìyàn 20, wọ́n kó wọn lọ. A lot ló sì ṣẹlẹ̀ ní ìwọ ní Ìsànlú o, ìwọ ní Ìfẹ́lódùn local government ní Kwara o, ní gbogbo àwọn ibẹ̀ yẹn, ìwọ ní Kaba. A lot ló sì ṣẹlẹ̀ o, tí wọ́n ò tí rí àbálọ àbábọ̀. tí Iyemẹrọ Èkìtì àwa lè sọ bóyá wọ́n ti yọ̀ǹda wọn báyìí o, ní ti Iyemẹrọ Èkìtì yẹn, because ìwé ìròyìn kò ń ṣe gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ kúkú ń gbé. ọmọ ọdún kan wà lára àwọn tó ń gbé lé Iyemẹrọ Èkìtì o, nínú àwọn 7 tí wọ́n gbé yẹn. wọ́n dẹ̀ ń béèrè fún èlèlò 100 million per head. ẹ má jẹ́ kí tiwa rí bẹ́ẹ̀ o. ẹ jókòó sílé yín, ẹ gbélé yín, ẹ ṣe kíni, ẹ gbélé yín. alẹ́ wash night yẹn, àsàtàgò 6, ìwọ tó bá wà nílẹ̀ Yorùbá, jókòó sílé ẹ o, jókòó sílé ẹ o. nítorí pé ẹlòmíà ní kò sí nǹkan kan, kò sí nǹkan kan, kò sí nǹkan kan, ẹlòmíà á ṣe lọ títí àní kúkú etí dídì o. ẹja àjókòó sílé wa, ẹja àjókòó sílé wa. ẹ̀yin àgbẹ̀ náà, àmọ̀ràn mi fún yín ni wípé ẹ má lọ oko lọ́jọ́ yẹn o, ẹ má lọ oko lọ́jọ́ yẹn. ẹ jókòó sílé yín. gbogbo oúnjẹ tí ẹ bá máa jẹ, ẹ make sure wípé ẹ ti gbé wálé before that day. ọ̀rọ̀ tí mò ń pàṣẹ yìí, èmi ò rí bí information, but àmọ̀ràn ni mò ń fún àwọn èèyàn mi, torí pé èmi ò ní sọ fún yín pé mo rí nǹkan kan. ṣùgbọ́n àmọ̀ràn
àmọ̀ràn tí mò ń fún yín tó máa ran èmi àti ẹ̀yin lọ́wọ́ òun lèmi fún yín o. Ẹ̀yin tẹ́ wà ní abroad, ẹ gbé ìlú ibi tí ẹ wà, ẹ má wálé, ẹ má jẹ́ kẹ́bí kankan tàn yín wípé ibì kan o, state tiwa, ẹ ń gbé lálàáfíà, à ń gbé lálàáfíà, kò sí kankan, ẹ máa bọ̀ nílé nìkan, àwọn ọ̀dọ́dọ̀ wa, ẹ mọ̀ pé àwọn ibì kan wọ́n gbà kí wọ́n ṣe tán kó já wọn lójú kán ṣẹ̀ wá máa regret. Àbámọ̀ ò ní jẹ́ tiwa o. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ nǹkan bẹ́ẹ̀ mẹ́wàá ti ń ṣẹlẹ̀. Ẹ̀yin tẹ́ bá wà labroad, mò ń tẹnumọ́ o, ẹ jókòó sílùú ibi tí ẹ wà, tí àlàáfíà ti ń jọba yẹn, ẹ bá wọn jókòó síbẹ̀. Bó pẹ́ bóyá Ọlọ́run á gba ìlú wa fún wa lọ́wọ́ àwọn afipábánilòpọ̀. Bó pẹ́ bóyá Ọlọ́run á gba ìlú wa fún wa lọ́wọ́ Fúlàní. Ẹ má wálé o, ẹ má wálé o. Àmọ̀ràn ni o, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ, kò ń ṣe formation. Ẹ má wálé o, ẹ má wálé o. Ìwọ tí o kì í kúrò ní ṣọ́ọ̀ṣì náà, èmi ò bá ẹ jẹ́ ẹni pásítọ̀ kankan jẹ́ o, mi ò bá jẹ́ o ẹ̀yin pásítọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ lódodo kò ń ṣe owó tó ń bẹ lọ́wọ́ àwọn ọmọ ìjọ yín ni ẹ fẹ́ gbà ló jẹ́ important sí yín, tí ò bá jẹ́ yẹn ló jẹ́ important sí yín, a máa bẹ̀ yín ni, a máa rọ̀ yín ni. Ọjọ́ wash night yẹn, ẹ sọ fún àwọn ọmọ ìjọ kan gbélé wọn, kó lúkálùkù gbénu ilé ẹ̀, kó gbàdúrà lè kọ́nà ilé ẹ̀. Kò síbi tádúrà ò ti ń gbà. Ẹni kó lúkálùkù ó jẹ́ àjọyọ̀ náà ló fẹ́ ṣe, ẹni kan ṣe nínú yàrá wọn, ẹni kan ṣe nínú ibo, ẹni kan ṣe nínú yàrá wọn. Ẹ̀yin driver, mo máa ń bẹ̀ yín, mo máa ń rọ̀ yín, torí pé ọmọ ìyá wa náà lẹ jẹ́, ọmọ ìyá wa lẹ jẹ́ o. Ẹ calculate iṣẹ́ yín ní ọjọ́ wash night yẹn, ẹ calculate ẹ̀ ní ọjọ́ wash night yẹn. Ẹ má fi wàdùwàdù kẹ́ lọ fi wá nǹkan tí ò sọnù kiri. Ìwọ̀nba ilé tọ́lọ́run ti ń pèsè fún yín bọ̀ láti January, ẹ jẹ́ ó tẹ́ yín lọ́rùn. Tó bá possible, tẹ́ bá ní ẹ ṣiṣẹ́ lọ́jọ́ yẹn, kò sí nǹkan tó bá dé ńbẹ̀ o. Ṣùgbọ́n tó bá wá possible pé ẹ máa ṣiṣẹ́ lọ́jọ́ yẹn, ẹ má ṣiṣẹ́ alẹ́ o, ẹ má rìnrìn alẹ́ o. Tí bá ń sọ àwọn nǹkan kan táwa ti rí náà, for security reason mi ní lè sọ. Ṣùgbọ́n ìfẹ́ àwọn èèyàn mi tí mo ní ló máa jẹ́ kí n ké tantan. Bẹ́ẹ̀ ni, bó níṣẹ́ tán pé èmi sí lọ́jọ́ yẹn, èmi gẹ́gẹ́ bí ẹnìkan, I'm going nowhere
lọ́jọ́ wash night yẹn o àtọjọ́ ọdún yẹn ó níṣẹ́ tí anybody pè mí sí I'm going nowhere. Yíyọ tẹkùn kọ́ kò ń ṣe tójó o bẹ́ẹ̀ ni kò ń ṣe tójó. Mo ní bìlí pé láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ọdún yìí tọ̀sán tòru làwa ń travel ṣùgbọ́n nígbà míì màjàmásá ni wọ́n mọ akíkanjú o bẹ́ẹ̀ ni yíyọ tẹkùn tẹ̀lélẹ̀ tẹ́ lẹ́ẹ̀kan sí kì í ṣe tójú o. Àní ṣubú fọ́tayọ̀ o. Ìmọ̀ràn ọ̀tá lórí ilẹ̀ Yorùbá asán ló máa bọ́ sí. Àwọn onílẹ̀ wọ́n máa bá wa sọ di òfo. Ìmọ̀ràn ọ̀tá, ìmọ̀ràn wọn ẹni ìkà, àwọn ẹni bí. Yálà onílé ni, yálà àlejò ni. Ìmọ̀ràn wọn lórí ilẹ̀ Yorùbá á di asán. Báyìí náà sìn ó sì dàbẹ́ ni wípé kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ ní lójú àwọn ọmọ Yorùbá kan. Kódà ó tẹ̀ sí easy fún wọn láti ṣe bára wọn ja ìjà ilẹ̀ ṣùgbọ́n ó difficult fún wọn láti kọjú ìjà sí Fúlàní tó ń gbéjà bọ̀ wá bá wọn. Ọ̀rọ̀ ti wá dàbẹ́ ni wípé tó bá ní wọ́n ràyàn níyè wọ́n á gbà ládùúrà pé ọba mi òkè á bá mi ṣí àwọn èèyàn mi níyè o. Á bá mi ṣí àwọn èèyàn mi níyè. Mo ní ó dàbẹ́ ni wípé tó bá ní pé wọ́n ra àwọn èèyàn mi níyè níṣẹ́ kò kọ̀ tilẹ̀ wá yé mi mọ́. Àwọn èèyàn wá dákẹ́ ó wá dàbẹ́ ni wípé tó bá tiẹ̀ ní kò sí nǹkan kan ìlú tá a wá yẹn ó wá dàbẹ́ ni pé gbogbo nǹkan ń lọ bó ṣe yẹ kó máa lọ. Mẹ́sẹ̀gì tèmi lè fún àwọn èèyàn mi gẹ́gẹ́ bí ìfẹ́ tí mo ní sí yín òun ni mo ti mú wáyé o torí pé mi ní lè sọ much ṣùgbọ́n àbọ̀rọ̀ la máa ń sọ fọmọlúwàbí. Ẹ̀yin àgbàlagbà ẹni tó bá ṣe kíni ẹni tó bá dénú ẹ̀ á di odindi. Ẹ má wálé o. Ìwọ tó bá jẹ́ wípé kódà tó bá jẹ́ pé Benin Republic ń bẹ̀ yẹn ló ní àǹfààní láti máa wà tí àlàáfíà bá ti ń jọba ń bẹ̀ mo bẹ̀ ẹ́ mo rọ̀ ẹ́ jókòó síbẹ̀ o jókòó síbẹ̀. Bó jẹ́ Ghana ló wà tí àlàáfíà ń jọba ń bẹ̀ jókòó síbẹ̀ o. Má sọ wípé o fẹ́ ṣe àṣejù wálé. Má jẹ́ kí ẹbí kankan tàn ẹ́ wálé o. Má jẹ́ kí ẹbí kankan tàn ẹ́.
wá ibo wá ilé. Torí pé àwọn ẹbí kan wà tó pé wọ́n torí ohun tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ yín, wọn ò ní bá yín sọ òótọ́. Wọn ò ní ṣe kíni, wọn ò ní bá yín sọ òótọ́. Èmi ò kúkú ní kẹ́ wá sanwó fún mi fún ilé tí mo sọ yìí. Ṣùgbọ́n ohun tí mo rí, Ọlọ́run ọba ẹlẹ́dàá, adẹ́dàá, àṣẹ̀dá, ọba tó mọ̀ mí, tó mọ̀ mí, á bá mi paná ẹ̀, kò ní jẹ́ kó ṣẹlẹ̀. Á bá mi dáwọ́ gbogbo wàhálà tó ń bọ̀ yìí, gbogbo dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè yìí, kò ní jálé wa lórí. Àní bógun lọ. Ilẹ̀ Yorùbá wà lálàáfíà. Ogun kógun kankan ò ní borí wa. Àwa la máa lékè ọ̀tá, aṣẹ́gun ayé. Ohun tí mo rí ní tí mo ní kí wá pàṣẹ o. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe ń sọ, èmi ò ready láti sọ full details. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìránṣẹ́, gẹ́gẹ́ bí iṣẹ́ tí Ọlọ́run Elédùmarè gbélé àwa lọ́wọ́, èmi ti jẹ́ ilé o. Mo dẹ̀ mọ̀ pé kò ní wun mí. Bẹ́ẹ̀ni. Mo mọ̀ pé kò ní wun mí. Ó dáa mà, kò sí wàhálà. A máa jíṣẹ́ yín, a máa jíṣẹ́ yín. Bẹ́ẹ̀ni, a mọ̀ pé ẹ ti miss ọ̀gá wa. Ṣùgbọ́n ní kò pẹ́ kò pẹ́, ẹ máa gbóhùn wọn. Ní kò pẹ́ kò pẹ́, ẹ máa gbóhùn wọn. Ṣùgbọ́n àwa ò lè sọ pé ọjọ́ báyìí. Ṣùgbọ́n mo ṣá mọ̀ pé ní kò pẹ́ kò pẹ́ yìí, ẹ máa gbóhùn wọn. Àdẹ́ láyọ̀ àti àlàáfíà ni ọ̀gá wa. Ti send message yẹn sí wọn náà bẹ́ẹ̀. So ní kò pẹ́ kò pẹ́, ẹ máa gbóhùn Mr. Koiki. Ẹ máa gbóhùn wọn. So gẹ́gẹ́ bí message táwa pass àti pass ilé náà, ẹ fi sí ọwọ́ òsì yín kó tó pé ọjọ́ 9 èní. Kẹ́ má bàa fi jẹun. Tẹ́ bá fi sọ́wọ́ ọ̀tún, ó ṣe é ṣe kẹ́ fi jẹun. Ṣùgbọ́n ẹ fi sí ọwọ́ òsì kẹ́ lè máa rántí. Kò ní bàjẹ́ o. Àwa la máa ja àjàborí, agbára ṣe wọn tó nílẹ̀. Amen, amen, amen. Ẹ ṣé gan ni. Ẹ ṣé gan ni mọ̀. Tá a bá rí ohun tọ́, àwa gbọ́dọ̀ má sọ. Ohun tí Koiki Media wà fún náà nìyẹn. Kò ṣe pé ká wá torí pé bóyá tẹ́ bá tẹ̀ délé, bóyá ilẹ̀ ní káwa náà wá kí yín, bóyá àwa náà máa rí tọ́rọ́kọ́bọ̀ lọ́wọ́ yín. Àwa ò ń ṣe yẹn. Nítorí pé ibi kó lè dá,
kí ẹ̀mí tiwa lè gùn, ibẹ̀ làwa tò sí. Ká ríra wa pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. A gbàdúrà wípé kó wá máa jẹ́ pé inú sàárè láti lọ máa gbọ́ ọ̀rọ̀ Yorùbá Nation. Rárá, Yorùbá Nation yìí ilé yìí ó máa ṣojú wa, ó máa ṣojú ẹ̀mí wa. Bẹ́ẹ̀ ni, àní kú fọ́tayọ̀ o. Agbénipa, àní kó sọ́wọ́ agbénipa, àní kó sọ́wọ́ ajínigbé. Àwa la máa borí o, àṣẹ́gun. Ẹ ṣé gan ni, àní rí jù báyìí fún ti dédé àkókò yìí. So àti páàsì ohun tí a fẹ́ páàsì o. Tó bá ní ẹni tí ò ní àǹfààní láti wọlé gbọ́, ẹ bá wa share sí wọn. Kán má wálé o, kán má wálé o. Káwọn èèyàn jọ́ o, kán má wálé o. Ẹ gbé ibi ìlú tí ẹ wà tí àlàáfíà ti ń jọba yẹn, ẹ jókòó síbẹ̀. Torí pé ohun tó ń bọ̀ yẹn, àmọ́ ibi tó máa yí sí o. Àmọ́ o, a dẹ̀ gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé àwọn ìjọba wa, torí pé wọn ò ráyè tiwa. Bẹ́ẹ̀ ni, wọn ò ráyè tiwa o. Kò ní bàjẹ́ o. A kí gbogbo wa pé oorun rẹ̀ la máa sùn lénìí o. Nígbà tó bá máa fi di òwúrọ̀ ọ̀la, wọn ò ní wá ìmí àtẹ̀yìn tì o. Agbára àṣẹ wọn tó nílẹ̀. Oorun rẹ̀ la máa sùn. Igi rẹ̀ òun la fi tilẹ̀kùn wa. Nígbà tó bá máa fi di àárọ̀ ọ̀la, mi ì fi yín sínú ìbànújẹ́, bẹ́ẹ̀ ni mi ì tún ní bá yín nínú ìbànújẹ́. Inú ayọ̀ òun àti àlàáfíà ara líle, àjíǹde ara líle, òun ló máa jẹ́ ti yín lágbára àṣẹ Elédùmarè gbogbo ẹ̀ olólùfẹ́ wa. Ẹ ṣé gan ni o, ó dàárọ̀.